mo kí olórí ọba gbogbo ilẹ̀ Yorùbá kú oríire gbogbo nǹkan ló lè ṣe sátìmọ́ra láàfin fẹ́. ṣùgbọ́n wọ́n ti rí i pé àwọn làwọn èèyàn ìyẹn bá sì kọjá ìwọ̀n gbọ̀n yín yọ̀dà nù. pẹ̀lú òkú ọlọ́run ànípẹ́ nìkan kan sí tọ́jọ́ ọyọ́ owó tó a sì gbẹ̀tọ̀ wà gbogbo ẹ̀tọ́ rẹ̀ pé nígbà àwọn ń jà ta ní ń jà. wọ́n ní sìn ọlá Aláàfin wọ́n ti fọ́ tó bá ṣe wípé Ọ̀yọ́ Mèsì ló bá yan ọba àwọn orí ìlú yan ọba bó ti kí wọ́n yàn fún yín wọ́n kò ní rí ọba yín kò ní rí fín. Ọ̀yọ́ Adéyẹmí kejì orí yọ lóòótọ́ ọmọ Adéyẹmí tó yọ ń dọ̀hún ọsọ ọba padà lẹ́yìn ìgbà tó lo 50 ọdún àtọdún méjì. ó yẹ kí ọba máa scarce láti máa rí ẹ ṣàkíyèsí ni kí ni kò wọ́pọ̀. ọmọ Adéyẹmí ìbẹ̀ Canada ọmọ Adéyẹmí ó sì rẹ́pù lọ. Awólọ́wọ̀ tọ́jú Adéníran Awólọ́wọ̀ tọ́jú Adéyẹmí kejì gómìnà Awólọ́wọ̀ rẹ̀ ṣe gbogbo ilé-ẹsẹ̀ tìbú ìjọ ìdàmọ́. gọ́fúnà ló gbé níwádìí so definitely Aláàfin olóṣèlú ni ẹ̀ ń wá fẹ́ mọ́ sí Aláàfin gan-an tó jẹ́ akọni tó jẹ́ Aláàfin àwọn olùsàngó gan-an kò sì ní bẹ́ẹ̀ tábà fi tọ́ bàbá ìyẹn ní àwọn èèyàn fi wá gà so ìyẹn ní ìjẹ́ kágbára tó yẹ kó dé spirit kó wà pẹ̀lú kò sí lára yín. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ẹ káàbọ̀ sí Yorùbá Parapọ̀ TV níbi tá a ti máa ń fún yín ní ọ̀kan òjọ̀kan àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nílẹ̀ adúláwọ̀ káàkiri àgbáyé Yorùbá Parapọ̀ TV kí la ní fún wa lénìí bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ̀ yín wò wá abẹ́ tíjú olólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ ẹ bá wa tẹ̀ síbẹ̀ ẹ sì má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ níwájú ẹ̀ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ìkànnì tẹ́ wà náà ní Yorùbá Parapọ̀ TV ìṣọ̀kan ọmọ Yorùbá náà ló jẹ wá lógún búburú kan ò ní ṣe yín búburú kan ò ní ṣe wá ẹ jẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀ kí la ní fún wa lénìí kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ máa bẹ́tù ọ̀hún bọ̀. ẹ jẹ́ abẹ́rẹ́ níjọ́ Awólọ́wọ̀ ti kú ò níjọ́ Awólọ́wọ̀ ò ti sí láyé mọ́ ààyè Awólọ́wọ̀ rẹ̀ bí ìmú lẹ́yìn rẹ̀ níjọ́ Awólọ́wọ̀ tó ti jẹ tó bà gbogbo ẹ̀ jẹ́ tó da gbogbo ẹ̀rú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dàrú báyìí Awólọ́wọ̀ ló dàrú òun ọba kan pé àwọn àfáà wọn wá tí wọ́n jẹ láti wọn ti ọjọ́ sọ bẹ́ni tọ́rọ yín sẹ́ ọwọ́ sọ tó ti ṣe fún lu Ọ̀yọ́ Aláàfin rí. kò sí ní tó yọ jẹ́ ọ̀jẹ́ nǹkan kan wá tọ́ba ti Aláàfin fi. akíní bàbá mi kú oríire ẹlòmíì ó kúnlẹ̀ nígbà 1000 times ejò ń bẹ nú ẹ̀ àkekèé ń bẹ nú ẹ̀ ọ̀ká ń bẹ nú ẹ̀ wọ́n wà ní ó lè kúnlẹ̀ ẹni ibú sì níwájú Ọlọ́run àníbẹ̀rẹ̀ ni pé sànàbí kúnlẹ̀ tóbi jẹ́ Ọlọ́run sì ní oníwà rẹ̀ lẹ̀ lànàbí sànàbí ń kúnlẹ̀ ní àbánàbí ń dọ̀bálẹ̀ afẹ́mẹ́kì òkè lágbájá ó ń gbéraga ni kí ló fi jó ń gbéraga ṣé ń béèrè Ọ̀yọ́ Aláàfin ní ìsìnwó ni tí wọ́n fẹ́ máa ló ń gbéraga ẹ mọ́ tọ́wá níjọ́ tí bàbá Aláàfin Adéyẹmí àná ń bẹ́ ń bẹ́ ó ní báàbù òun kálukú ìgbéraga ó lè sọ ẹni ó wà lókè wálẹ̀ ìtẹríba ó lè gbé ẹni ó wà ńlẹ̀ lọ sókè Quran bada uzbillah sura. ẹ̀wá ní gbogbo ìyá yín ẹ̀wá fọ̀ dànù kó lára nípa ìlú lọ́ba lọ́rọ̀ yẹn bá wílẹ̀ Yorùbá ẹ̀ tí èéfín àwọn ọba kan ṣe àwòkọ́ṣe ẹ wo ọba wa lọrin ṣéwù والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله ẹ̀rù bàbá yẹn lẹ́gbàgbọ́ òde òde sí àlàfin jáde òde òde sí ata àgọ́fún ọmọ wa kì í ṣeré ni ọgọ́fún ọmọ wa sí pálásì bú ṣeré ni ẹ̀yẹ́ tí àbáwá gbé ayé kan náà lọ gọ́ọ̀mẹ̀ntì house lọ ṣe kíni àbí ká ẹgbẹ́ gómìnà kan tẹ ọba lórí mọ́lẹ̀ káì gómìnà tó bá dán wò nípa ara fèsì gómìnà yóò dán tán pátápátá kò sí tó jẹ́ wọn lágbára bẹ́ẹ̀ kò sí tó fún balọ̀ lágbára bẹ́ẹ̀ bàbá jòkó sáàyè wọn ni ẹ̀yin ọba tẹ̀ ń wọ̀ sọ̀sọ̀ lọ́dọ̀ olóṣèlú adúlọ́dún tó yọba mú kan bàbá wọn fẹ́ débẹ̀ ni o ẹ̀ sì mú ẹsẹ̀ ẹ̀ ló mọ iye báyìí ẹ̀ wà á náwó iye báyìí ẹ̀ yà fọwọ́ kan lórí iye báyìí ẹ̀yin náà ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ lọ́sọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ wa sanwó táwọn fà yín síbẹ̀ gómìnà náà sí ayọ́kọ́lá mú ẹ̀ gómìnà ló ń tẹ̀wọ̀n mú kò sì sí táyọ̀ kálukú bẹ́ẹ̀ ṣe sí wọ́n á ju ilé ẹ̀fọn náà ẹ̀tọ́ ní ṣe tẹ́ bá kó òṣùwọ̀n níyọ wá ẹ̀yà lọ bẹ́ẹ̀ rìn lọ́pọ̀lọpọ̀ ọba lójú àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọn bá lè Yorùbá dẹ̀dẹ̀ bí boys bí ọmọ tí wọ́n ń ṣe go and do this go and do that ló bá ṣe bí ìyẹn ọ̀rọ̀ ìjọba lójú wọn àwọn ibi tó bá ti níyì náà láti lọ́rọ́ lọ àwọn ilẹ̀ àríwá ọba máa níyì bẹ́ẹ̀ púpọ̀
ọba ayé ọba kan náà bẹ̀rẹ̀ ọba Ugbo bàbá yẹn náà ní àgbálẹ̀ bàjẹ́ ẹ̀yẹ ní orílẹ̀-èdè tó kún lórí fòtìkì ó sọ bàbá ẹ̀ is the richest king in Africa tí n bá sì Nàìjíríà dàbò yíra nínú Nàìjíríà kó kí yọ kiri fòtìfòtì ẹ̀ lé wọlé Oscar sì bàjẹ́ láti pàdé ọba yẹn mo ti lọ kó bá rí nìyẹn nítorí ìwé ọ̀dọ́ gbogbo ẹ̀ kábíyèsí ò lọ síbi òde kíní ni bàbá wọn náà bí síbi láàfin wọn yẹ gbọ́rọ̀ òun ni wọn lè ti gbìyànjú àfojú wa yóò gbé tó bá yín báyìí pé yé aláàfin gbogbo yìí yóò dàbí ọba lójú ẹ̀ bàbá ń bọ̀ olóòtú wọn lè ṣe ọ̀ṣun ní pẹ́ẹ́lú wọ́n ti jà wọn kọ́ wá di pé in a week in a month wọn ọba ẹwù àwọn ọba lọ́dún wáyé ọba ìpínlẹ̀ ìjọ ìjìnà every Friday àwọn ọmọ pọ̀ wọn lọ́wọ́ ọba lọ́nìbọ̀tà wọn bọ̀tà wọ́n tún lọ́wọ́ wọlé ọmọ pípí Friday yóò wá jí mọ́ ó sì kó bá yóò tó gbọ́n ẹ̀yìn kùlé náà níbi tó ń gbà géètì tí ẹgbẹ́ lọ́tọ̀ pé líǹkì sí ọ̀dọ̀ wa nínú ìbàràn kan fún bàbá wa Aláàfin Ọ̀yọ́ bọ̀dùmọ̀ràn náà ó ṣe mí láàánú pé kò lè bà tí mo bá gbà wọn onímọ̀ràn náà ò ní ṣe é ṣe fún wọn látàrí wípé ṣẹ́dúmọ̀ràn yẹn ìdí tí ò ní jẹ́ kí mọ̀ràn yẹn ó fi tààtàrà wúlò fún wọn òun lọ́nà táwọn náà gbà lórí ipò Aláàfin Ọ̀yọ́ torí mọ̀ràn náà wọ́n á kọlu gómìnà ìlú Ọ̀yọ́ wọ́n á kọlu àwọn aláṣẹ kọ̀ọ̀kan náà nílùú Ọ̀yọ́ ṣùgbọ́n kẹ́ni yẹn ò lè rọrùn torí pé ẹni tó máa ti dé kíní kan ló máa ti lọ rẹ̀ tó bá ṣe pé direct eléyìí tí àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba ìlú Ọ̀yọ́ bá máa yàn ni ló bá yàn yín ni ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí bá wúlò fún yín púpọ̀ ṣùgbọ́n gómìnà ló yàn yín wá o gómìnà ló fà yín jáde pé gómìnà pé ọba yín lélẹ́yìí ẹ fẹ́ ẹ kọ̀ báwo ni gómìnà òun ṣe wá pàṣẹ pé òun ti yan ṣíàmánu ní o Olúbàdàn lòun yàn lẹ́yìn náà wá sọ pé ẹ gbà tí wọn níbi ní pé ṣé ipò ọba náà yẹn látọ̀ sẹ́yìn náà ṣe bá gbé yín gbọ́n lẹ́yìn ni ṣe kí mọ́nà mi ò lè wúlò púpọ̀ a kàn sọ sórí atẹ́gùn lásán ni ṣùgbọ́n ẹ bá rọ́nà ní àti lò ó tó bá ṣe pé yóò bá wúlò ẹ jẹun wí mọ́nà náà bẹ́ẹ̀ náà tó bá tí ò bá wúlò fẹ́yìn á wúlò fún àwọn lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá ṣe rí ọgbọ́n kò síbi tí àkìtì mú ọgbọ́n kò síbi tí àkìtì mú ìmọ̀ràn Yorùbá sì sọ wípé ọmọ kékeré gbọ́n àgbà gbọ́n òun ni wọ́n fi tẹ ilẹ̀ Yorùbá ọgbọ́n ọmọdé ọgbọ́n àgbà ni wọ́n fi tẹ gbogbo ìlú ọlọ́run ọba ní ọkọ ńlá fún ìgbòho ti kúrọ ẹ̀yin lọ́balọ́ba ẹ jókòó sórí àga yín ẹ jókòó sílé ẹ máa jókòó sílé la tabarrajna tabarruja al-jahiliyyati al-ula ẹ máa mọ jáde ìjátẹ̀yìn jáde tẹ́lẹ̀ síwájú kẹ́ tó dórí àga ọba yẹn máa mọ jáde bẹ́ẹ̀ mọ́ gbogbo pati lè fẹ́ lọ gbogbo celebrity lè fẹ́ bá pàdé gbogbo ọlọ́lá lè fẹ́ bá pàdé gbogbo gọ́fúnà rẹ pẹ́sìtẹ́nì kan bọ́ abí kan gbogbo ẹni bí gẹ́gẹ́ bí ṣé wọ́n invite wa wọ́n invite ń sà ẹ sọ fún wọn ká invite wa lọ sí kíni ó yẹ kí ọba máa scarce láti máa rí ẹ ṣàkíyèsí ni kíni kò wọ́pọ̀ kíni wọ́pọ̀ gbogbo bàkọ́lá máa rí ọba gbogbo jẹ́ nìkan tó ṣe pé kò ní jẹ́ gbogbo gbala yóò máa rí yín ni o ẹni wá fẹ́ rí àyè lọ palace àti ìgbọ́n wọn tán dùn ìpín wọn lálàáfíà ò lè bì kan gbogbo àwọn ọba tó ní púpọ̀ sí palace mọ́ bẹ̀rẹ̀ palasi kábíyèsí ńkọ́ kábíyèsí wà lamẹ́ríkà kábíyèsí ńkọ́ kábíyèsí lọ sí ilé èkó alábàárà lọ sí kàlábùyá kábíyèsí tí wọ́n rìn kì í àníwọ̀n tó gbọ́ ní kábíyèsí ní ọba mi wọ́n ní atúmọ̀ lọ síbi fírídọ́ọ̀mù ọba yóò máa ju kẹ́ni fírídọ́ọ̀mù kí lọ́ba bá débi wàlímà kí lọ́ ń gbà lóore wọ́n ń ṣe wedding gbogbo yóò kọ́ bá ikọ́ tó bá kàn máa ní ní wípé ọba máa yẹn delegate representative ọba tí ọba ní kọ́ lọ lè kó wọn jọ kọ́ pọ̀ táwọn bàbá bá jókòó dáadáa tó yẹ kó ṣe kí wọ́n jókòó a lot of conference náà máa ń ráwọn delegate lọ ìwọ lọ deliver ìwọ lọ ṣe ní àwọn palace àwọn òun kà tọ̀ nǹkan báyìí ṣe tó bá dán wò nǹkan báyìí ṣe tó bá dán wò so ka point yẹn fún mi ok tọ̀nà deliver báyìí so ṣe báyìí wọ́n sì gbé ọ̀pá àṣẹ tẹ̀lé lẹ́yìn bí ọba ti dojú àgbò kí ló dé kódò ọba mi orí social media ló ń tẹ̀ wá wọn wá yẹ̀yẹ́ orí adé tí wọ́n gbé dání làbùkù ṣe kàn ní ìwúlò kan sọ jàù kò sí pé wọ́n kọ̀ntró wọn ìwà ni wọ́n sì ní níyì ọba tẹ́lẹ̀ kankan ọ̀gbọ́dọ̀ rí fún bí gọ́fúnà rí fún yọ tẹ̀ bá máa gbá olóṣèlú rí fún wọn wọlé ẹ lọ wádìí wò olóṣèlú kan rí fún wọn gbá wọlé tuntun torí àwọn bẹ́ẹ̀ sì ní àwọn Ọ̀yọ́ Mèsì tó jẹ́ àwọn olóyè làwọn ọba àlọ́yìn náà ní àwọn àgbàlagbà àfà àwọn arúgbó ọmọ àfà
láwọn tẹ́sí wọn kálé tó ká ilẹ̀ tí nǹkan bẹ tí ń dájú tí ń jẹ́dọ̀ ní tí ń jẹ́dọ̀ fún wa ọ̀yẹ́ olùta ni ẹ̀fín gbogbo tó gbé lọ́pọ̀ so bí bàbá yẹn ti rí nu gbogbo olùkọ̀kọ̀ nínú rẹ̀ ṣùgbọ́n òṣèlú dà ní àtìfẹ́ owó ìfẹ́ òpó kí lọ wá so advice yẹn sọ̀rọ̀ fún bàbá tó advice yẹn kí ọmọ jókòó lé advice yẹn gbogbo ọba yìí ọba tó bá fẹ́ níyì ọmọ jókòó lé ọmọ yìí kan fẹ́ ṣe wedding wọ́n fẹ́ lọ ẹ̀yàn fẹ́ ṣe program kan ní mọ́sálásí ẹ fi ẹ kó ṣe lẹ́yìn ṣe mùsùlùmí wọ́n ṣe mùsùlùmí ọmọ kí wọn ẹ padà sí pálásì yìí níta ayé ti dá ayé social media ẹ tó ṣe pé ẹ bọ́ fún online ẹ rẹ̀ ló sùn yìí bẹ̀rẹ̀ rẹ̀ ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ló sùn yìí àwọn alájọ́ ọ̀gá tó lè bọ́ tajà kí lẹ́wọ́n ṣe àárín àwọn ìyàwó ọba bá máa rí kankan tí ó máa ṣe ìgbóná bí tó ilẹ̀ yìí ìgbóná bí tó yìí ẹ wà mọ́ bí tó ìgbóná ẹ̀ ń káàkiri gbogbo yín ẹni ní jẹ́kún yìí lẹ́gbẹ̀ẹ́ yorùbá wọ́n fẹ́ gbapò náà ní lókùn ọmọ àdáhùnsẹ̀ ok òun náà lè ti lẹ́lẹ́ ẹ̀ mọ̀ káwọn gómìnà yẹn wọ́n sọ ní di ohun bàbá tí wọ́n mọ̀ tẹ̀mọ́lẹ̀ wọ́n fẹ́ fi ní bàbá yìí dẹ́nu because nísà àwọn lórí ibẹ̀ ni wọ́n mọ̀ tèkè now àti rí rìsọ́ọ̀tì ti ìtàn fẹ́yìn náà náà nísìn ọlá aláàfin wọn ti fọ́ tó bá ṣe wípé ọ̀dọ́ nísì ló bá yan ọba àwọn olóyè ló yan ọba bó ti yẹ kí wọ́n yàn fún yín gómìnà lè rí ọba yín kó lè yín fín tó gómìnà mọ ìgbòho kọ́ lòun yàn ìlú ló yàn ní síbẹ̀ ṣùgbọ́n wọ́n ti rí i pé àwọn làwọn yàn ilẹ̀ bá ti kọjá ìwọ̀n gbọ̀n yín yọ̀dà nù àwọn èèyàn ló fẹ́ mú orúkọ lọ àwọn nọ́ọ̀sì náà fẹ́ máa jà fún yín àwọn alájọgbà àrífín ìyàbùkù ọ̀gbọ́dọ̀ kan àwọn nìyí gómìnà ló ní wá fún wa àbí àwọn nọ́ọ̀sì náà ti bẹ̀rẹ̀ sí ní dànkan so ìmọ̀ràn ní kejì solution ẹ̀ 27 ẹ̀yà amúra bóyá gómìnà sì bọ́ sọmọ ọmọdé ìwọ̀n yọ ẹ̀yà amúra sí bóyá gómìnà sì bọ́ sọmọ òkè ògùn ẹ̀yà amúra sí ẹ̀yìn méjèèjì yẹn kì í ṣe nílé bàbá dọwọ́ tí ẹ̀ máa dẹ́ sí ẹ bá àwọn ọmọ yín tí wọ́n wà lókèèrè tí wọ́n jẹ́ nǹkan pàtàkì tí wọ́n lépa di bí òwú táwọn yẹn sì fẹ́ràn wọn ẹ bá wọn ṣe pàdé gbọ́ àwọn ọmọ yín bẹ́ẹ̀ láwọn olóyè Sunday wò àìtí ẹ̀ lépa wọn torí ọkọ̀ ọmọ Olúbàdàn làwọn ẹ̀yin lẹ́bí wọn bá tó ti ọmọ Olúbàdàn làwọn ẹ wọ́n ìgbà wọlé tó fẹ́ wá fẹ́ gbàdúrà yìí padà so ẹ̀yin tó lọ sọ́rí ẹ̀yin tó lọ ṣe ń dẹ̀ wọ́n wọlé nǹkan tó dẹ̀ wọ́n kí n ṣe ni pé ẹ̀yin tó lọ ṣe ń bá ti fi sínú ipò gbogbo bá di bí sí wọ́n ṣe ọ̀gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ yóò hàn lẹ́yìn bàbá ògbọ́dọ̀ parọ́ yóò hàn lẹ́yìn ẹ̀yin bá lè ṣe fèrè wọ́n rí àdìgbò fún wọ́n rí ìyá yọ pé ẹ jẹ́ kí n máa kọ́ ọgbọ́n wọn lérò torí wípé wọ́n mọ̀ nípa àwọn ìlẹ́gbẹ́ wọn sípò ṣùgbọ́n kì í ṣe original lẹ́yìn ẹ má bínú sáà gọ́fúnà ló gbé yín wá dé so definitely aláàfin oníṣèlú ni ẹ̀rọ wá fẹ́ mọ̀ sí aláàfin gan-an tó jẹ́ akọni tó jẹ́ aláàfin àwọn oníṣàngó gan-an kò sí ní bẹ́ẹ̀ tábà fi tọ́ bàbá ìyẹn ní àwọn èèyàn fi wá rà á lò so ìyẹn ní ìjẹ́ kágbára fún ẹ̀kọ́ district kó wà pẹ̀lú kò sí lára yín tó yẹ pé direct aláàfin Ṣàngó ni tó yẹ pé àwọn àgbààgbà wo ṣàṣà àwọn tí wọ́n wà níbi kíni ni wọ́n fún lọ́ba wọn gómìnà gbọ́dọ̀ yẹn fi but àwọn ti rí i pé ẹ̀yin ara bí òfin yẹn àwọn ènìyàn kan yín nìsín gómìnà sì bá wọn yan ẹ̀yin pé aláàfin gómìnà ní ọ̀dọ̀ gómìnà ní so and ẹ má sọ pé ẹ̀yin lọ sí meeting lára lọ́dọ̀ máa pàṣẹ kan lọ́hùn ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ gbọ́dọ̀ gbà secondly ó bá ọba níjà ń gbóyè náà ni oníkálukú ọmọ ọba gómìnà làwọn ọba tó rí ọba gómìnà ni wọn kìí ṣe ọba tí wọn ò gẹ̀gẹ̀ gómìnà ló ń yẹ everybody ni wọn ẹgbẹ́gbọ́ ẹ tẹ̀ everybody ní gbogbo olùkọ́ àṣà máa lọ́gbọ̀n mẹ́jì ẹ tẹ̀ rí bá fún ẹ bá wà mọ̀ ìpẹ́tẹ́ ní ti post yẹn tó ń gbé kéṣù gbóná tì yé nìdí bàbá kéṣù gbóná ní gbé tì yé nìdí àwọn àgbààgbà tẹ́lẹ̀ jẹ́ kí wọ́n yẹn ìpẹ́ gómìnà wà yẹn àwọn náà gómìnà tó lè bá pé ṣe lẹ́yìn kọ́lẹ̀ mu ẹja lọ kọ́ọ̀tù kan lè parí ṣe é bá ṣe pé ìtàn ó lè pìtà rẹ̀ ìwọ oríṣiríṣi nìyẹn ìtàn yóò lè pìtà rẹ̀ ẹ gbọ́dọ̀ gbà ká ẹ gbọ́dọ̀ olóyìn náà nínú ìtọ́ ayé abẹ́ ṣe mọ́ máa ẹ fòrí àga yẹn lẹ̀ kẹrẹ́ mi jẹ kí ìlú yẹn lómi ṣùgbọ́n tó bá ṣe wípé ẹ fẹ́ máa lu àga yẹn lọ ẹ fẹ́ mẹ́tẹ́ ni ẹ ju wọlé ẹ̀kọ́ gómìnà ni o ẹ dáwọ́ lẹ̀ bí ọ̀pẹ tí náà mú ìpínlẹ̀ tó fẹ́ kí n wọ̀ bí wọ́n ti gbọ́dọ̀ bàdà ẹ dìde fún wọn wọn ni ọwọ́ bá ahọ́n sáré ọ̀rọ̀ ní ìsìn torí pé èyí ló ṣe ìpínlẹ̀ ẹ̀bẹ̀ wọ̀ lọ ṣùgbọ́n kí ni ká máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn tá a bá tún wá ipò lọ́balọ́ba gbà pé tó gọ́fúnà bá ti mú ọ wá bá ti fún ẹ sọ́ọ̀tì gbà wípé ẹrú gọ́fúnà nìyẹn tó wà fi kó bẹ́ẹ̀ nǹkan tí gọ́fúnà yẹn bá sì kúrò gọ́fúnà yẹn ìní ìtọ́ bá tún jẹ́ ti bá arúgbó àwọn làwọn afi ọ síbẹ̀ kì í ṣèlú
àwọn ọ̀tá àyè ṣe pọ̀ ní ìlú pé àkàrà kó wọ́n fọwọ́ lágbára lójú àwọn fọwọ́ lágbára lójú ọ̀dọ́ lọ́yọ̀ bàbá tẹ́ẹ̀mọ̀ èyí ti kàbùkù ọ̀sẹ̀ lára ti dára wọn táwọn náà mọ̀ wípé wọ́n ń bá àwọn náà ò mọ̀ wípé bàgà yẹn ṣe ń wu àwọn ẹ̀yẹ àwọn kan ti ń bọ̀ láti gbé bàgà yẹn jẹ ní tó bá mú tí mo bá lè máa rotate tọ̀sún state láàrin àwọn first class ọba kò yẹ ká rotate tọ̀sún state o lára ní parọ́ òdodo là ń sọ. lẹ́yìn ọ̀pá pariwo mọ́ra wá ń jẹjọ́ ní ń jẹ tẹ̀lé bá tó wá máa gidi lónìí kó tó rí fíìtì ti jẹjọ́ tó ń gbé àdánù. wọ́n fi kàlẹ́ ọlọ́run ànábì ọlọ́run ọba ń bá wí mo ti ní ọ̀gá jẹgbẹ́ rẹ lọ mo sì ọlẹ́sà jẹgbẹ́ rẹ lọ mo pè ọlọ́gà jẹgbẹ́ rẹ lọ ọjọ́ ìmáàmù ọjọ́ àfáà wọ́n ń pè ọ́ níyì wọ́n ń pè ọ́ lọ́hùn wọ́n ti pa àwọn kan lánàá. ẹ wo iye ọdún tí a bá wá ṣẹ́wà Muyideen Ajani Bello fi jí sí ọlọ́run. ẹ̀bùn nípa nù òkè làwọn ọmọ wọn tó wà lónìí tóyàn bá dé Àbújá ní NACON tó bá béèrè ẹnjìnìà Muyideen tó jẹ́ àlébà bàbá wa Ajani Bello Sheikh Muyideen Ajani Bello rahimahullah èyí ọmọ àpótọ́ ọba fẹ́ jí sí ọlọ́run jẹ́ pẹ̀lú bẹ̀rù rẹ̀ má jẹ́ nítorí ẹni kankan ó sì bẹ̀rù ẹni kankan lọ́wọ́ bọ́lọ̀ ti san ọmọ wọn. ọlọ́run rẹ̀ yí apá rẹ̀ lẹ̀ anábì lọ́lọ́run ọba ń darẹ́ ti wá sí ni ọlọ́run ò pé yẹ dùn ọlọ́run wá lo àpẹẹrẹ ó ní ìyẹ́ kí ní jẹ́ yẹ gan abá akúrútọ̀ bí wá wí límọ̀ ní tàbáàkà ọlọ́run àwọn tó bá tẹ̀lé ọ rẹ̀ yí apá rẹ̀ bẹ́ẹ̀ nínú mọ́mìnì abá akúrútọ̀ bí wá ní hallin túmọ̀ ẹ̀nu hallin gbogbo tí wọ́n sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ìgbéra ó sọ̀rọ̀ lọ kálukọ́ dàkẹ́ni fẹ́nu pé àti wọ̀rọ̀ ẹ̀ àmọ́kọ́lọ́ múyàn bàálù ní jẹ́ ọlọ́run ti mú tán yányánu ó kú mẹ́ni tí ń wọ̀ ní ìyàbá ń lọ Ìbàdàn ìyá ní pẹ́tò gálọ́bù kan bẹ́ẹ̀ mẹ́wọ̀n ní ìyàbá ń lo Èkó ní gálọ́bù kan bẹ́ẹ̀ yà ní ọwọ́ ọ̀tún ẹni tí ń wà yìí wọ́n ti dé mọ́nú agolo orí ọ̀tún lọ kọjú sí ni ọmọ òsì lọ kọjú sí ni ọmọ gbogbo ẹni tí ń fò lókè tí ń fò lẹ̀ ọlọ́run jẹ́ àmà sọ̀kalẹ̀ láyọ̀ àbáàbò tọ́lọ̀ wájú ìwé fún àkókò bàbá mà tó máa rẹ̀ yí ọwọ́ rẹ̀ lẹ̀ ẹyẹ ní ọlọ́wọ́ ẹyẹ nígbà àánú rẹ̀ bá dùn jù láyé yóò ṣe ṣe nì nígbà tí bá ń wá nǹkan yóò ṣe ṣe nì tí nǹkan ọwọ́ ni bá ti tẹ̀ tán ẹ wo bàálù ẹ má jà ti ẹ̀lú ẹyẹ àtẹyẹ àti bàálù tí bàálù bá fẹ́ gbéra fún ẹ̀ lóògbé títóbi rẹ̀ ọlọ́run àsìkò tó bá ṣe báyìí téèyàn bá gun bàálù rí ẹni tó mọ Kùránì ọlọ́run ó wò mí ràn ó ẹjọ́ à ń sọ̀rọ̀ ọlọ́ yóò dákẹ́ náà kò sí bó ṣe láyà tó tí bàálù bá kọ́ ṣe báyìí afẹ́ mọ́dàkẹ́ abá tó ní mọ́dàkẹ́ gan ọkàn kan ní fi ń gbé ẹ̀rin apá mi táwọn ìmọ̀gá lájẹ́ mọ́wọ́ láti ṣe ti ṣàkóso mi gan ní wọ́n ṣàkóso ẹ̀rù ń gbé mi náà. tọrọ ọmọ kọlọ ní ọmọ Ọlọ́run sì dẹ ẹlòmíì bó o ṣe kọ́sẹ́ lòun náà kọ níjọ́ tó bá rán aṣọ báyìí bá ṣe ó ṣe bẹ́ǹdì ni àmọ́ tó bá débi káàkiri búlọ́ọ̀kì yọ ọmọ kí kò sí kọ́. Ọlọ́run ni wọ́n máa pè ọ́ opportunity wọ́n máa gbọ́n tó ń wí níta ń sọ lọ́ọ̀yì náà opportunity ni Ọlọ́run lọ́mọ iye ayé tó fẹ́ tó gbọ́ tó ní tí ẹ bá ti ń gbọ́ tiẹ̀ náà tí ìgbéraga báyìí wọnú ọkàn rẹ kó kò sírù rẹ ọjọ́ ló sí mọ́ Kùránì wá ń sọ fún wa pé má ṣe máa rìnrìn táǹkù alẹ́lẹ́mọ̀ pé ìyàwó lọ́mọdé máa wí láyé ìyàwó máa kéwú dé ìwọ máa kéwú ẹlòmíì máa kéwú kéwú ọmọ ọmọ kéwú tó ọba máa kéwú tó mutí oríire àdàrú ní sọ wà máa kéwú nù ẹni ọmọ kéwú lẹni tí ń lò ó ọmọ kéwú ọyá ọmọ tí ọkàn àwọn báyìí rò lọ wà nǹkan àrùdù wà nǹkan orin wá ní ibi àwọn ọmọ kéwú dé kéwú ọmọ kéwú ò mójú sọ wá ọmọ kéwú nù ọmọ kéwú ọ̀yìn àlè ọmọ kéwú ò ń lu jìbìtì alálòmí alájìgégún inú kọ́mẹ́ntì ẹ̀lẹ́mí ìsáwọ́ ọlọ́mọdé ráyè kárù rẹ̀ mọ́láíláí ẹnìkan lọ́mọdé àwọn àfáànsì ṣe oúnjẹ wọn mo dúpẹ́ lọ́dọ̀ lọ mo ń sọ ọ́ fọ́ àmọ́ bí ní mẹ́tẹ̀rọ̀ bí kàfà adis láti 34 years ago lọ́lọ́run ti ní ìdí àgbẹ̀ ọlọ́kọ́ ńlá tí mo ti ń dá oúnjẹ tèmi náà jẹ fúnra mi sọ wá rí iṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè aláwọ̀ kẹ́ni tí ń ṣiṣẹ́ ìjọba kọjá àgbẹ̀ kódà nílẹ̀ Haúsá ọjọ́ àlàrúbá iṣẹ́ ìjọba tí mo ń ṣe lọ́lọ́ yìí òfin Federal College of Education ó sọ fún mi pé kí n má lọ bí iṣẹ́ ìjọ àlàrúbá kí n kọrí oko tẹ́lẹ̀ lómi rẹ̀ pé aláàjì dára á sọ fún ìjọba yìí ṣiṣẹ́ àgbẹ̀ òfin iṣẹ́ Federal College of Education gbogbo òṣìṣẹ́ Federal òfin orílẹ̀-èdè ní adáko tọ́ba ló sọ fún ìjọba kí mo dáko ìjọba ló ní ń dá mo tún ní sákúlà tó ní kí n dáko sórí wọn tó ń pé àbá àwọn àti ọjẹ ni alhamdulillah mo lè bọ́ ìwọ àtìyá rẹ fún ọdún 10 má ṣe máa rìnrìn in tí má ṣe mo ṣègbè
kódà bẹ́ẹ̀ bá ní opportunity microphone yìí bẹ́ẹ̀ bá ní opportunity káyọ̀ máa gbọ́ sọ́ọ́rẹ́ torí ọjọ́ ọ̀la tí nǹkan kan bá ti kọlu àníyàn tó fi ń sọ wàhálà dé Kùránì ni o làtàmùsí fi àdì mara ọlọ́ni bá sì máa rìn ìrìn gàkùgàkù lórílẹ̀ pẹ̀lú gbéraga ọlọ́mọ àsìkò tí Ọlọ́run wọn máa ránjẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọ yẹn ni wọ́n ti ránjẹ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n ti lẹ̀yàn lábọ́ tíbẹ̀ dá wáyé àkà lọ́ntà lọ́lọ́ni ká yóò pé bọ̀ bíbà ṣe jẹ́jẹ́ ọjọ́ mẹkáníìkì lónìí ọjọ́ tẹ́lọ̀ lónìí ayé wa ń pé bọ̀ o disappoint èèyàn ní Monday o disappoint Tuesday èèyàn fẹ́ wọ Sunday Saturday ọwọ́ àpè ọ̀la àgọ́ mẹ́jọ àárọ̀ olóńgbé bọ̀ ọ̀sẹ̀ ń gbé aṣọ ìgbéraga mo fi Ọlọ́run múra kò sí ní sẹ́nitọ̀ lè fún mi wallahi kò sí ní tó rẹ́pù lè fún mi ọ wá bí àwa náà wò ní gbogbo tí mo ń yẹ ṣe gbéraga mo fi ń sọ fún ọ tí orí rẹ ò pé àwọn àbá àwọn tí ó jẹ ní tí mo sọ pé wọn kọ́ ilé mọ́látọ̀dún mẹ́wàá sẹ́yìn ọmọdé mo ti ń ta káàdì fóònù ni ẹjìnà Idris Adéoyè àtàlájì Mùtáírù tọ́lọ̀ ń sọdọ̀ lówó lónìí kọ́lọ̀ ń jọ ọmọ ẹ̀dá fún ọ lọ ọmọ ọsẹ́ mi ni Idris Adéoyè àtàlájì Mùtáírù wọ́n lè spẹ́ẹ̀lì owó mi sí wọ́n lè spẹ́ẹ̀lì owó ní ìsìn sí kọ́bọ̀kọ́bọ̀ abọ́ ọmọ tí mo ń sọ abọ́ bàbá àti ń sagbé ní mímì ẹlòmí ò tí ẹ̀mọ̀ yàtọ̀ ọkọ̀ pẹ̀lú mi kàbọ̀ máikrófóònù ọmọ ń ta ẹran ọmọ ń ta màálù tọ́bá dára màálù ọmọ ń ta látàrí Àlájì Adékúnlé Haruna ni mo ti gba distributọ̀ àwọn tí ń ta káàdì abákọ̀rọ̀ bá àbákọ̀ ọkà mú ti tọ́kà mú microphone tó náà kàn ní opportunity microphone ni ọ wà ní channel tó wá wòran ogun wọn tọ́kà pé àwọn àfáà wọ́n wà tí wọ́n jẹ láti wọn tí ọjọ́ ọ sọ fẹ́ni tọ́rọ yín sẹ́ ọ wá sọ tó ti ṣe fún ìlú Ọ̀yọ́ Aláàfin rí ẹ bá bá dójú ẹ̀ kún ìlú ìfọ́n ni ìgbéraga ìní kọ̀ọ̀kan dúó kọ̀ọ̀kan ronú kọ̀ọ̀kan gbé tí ò sí ń bẹ̀ gbogbo tí wọ́n sọ fún ọ yìí Ọlọ́run rá níyàn tí mo fi sọ fún mi sọ́rí Ọlọ́run lọ́mọ yí obìnrin tó jẹ́ pé ìgbéraga sọ́rí lásán ló lè kó ní ọkọ ẹ̀ kọ́kàn sí ẹ má bínú bí mo ṣe wá ń sọ̀rọ̀ yìí mo lẹ nínú yàrá èmi a máa bẹ̀yàwó mi o bí mo ń bọ̀nù gbogbo Kùránì mọ́sẹ̀ máa rìnrìn táǹkù tó bá fẹ́ rí létò wàá ní ọjọ́ kan tó máa pa àwọn ìyàwó rẹ̀ pé ẹ má bínú tó máa bá sẹ́yìn tó bá jẹ́ proprietor school góòlù diamond ní principal school mi o torí teacher ti ń kọ́ physics àti chemistry biology ìmọ̀ kí wọn lẹ́ẹ̀mẹ́wàá o àwọn ọjọ́ Jímọ̀ nǹkan Jímọ̀ rè èyí tó bá jẹ́ Christian nínú wọn nǹkan Sunday rè èyí tó bá jẹ́ core member bó ṣe owó búrẹ́dì rè owó mílíkì rè lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní sẹ́ẹ̀rì ó fi máa lọ ọ̀rọ̀ tó bá dẹ́kọ́ ọ̀rọ̀ dáadáa fún Kùránì yìí bẹ́ẹ̀ ọwọ́ ìnẹ̀kẹ̀ lárùn tàríkọ̀ làárùn náà mọ́dá sọ lè tẹ́lẹ̀ kó lú ní ẹ̀wọ̀n náà gíra níjọ́ ní ọ̀rọ̀ Buhari ni láàárọ̀ ọ̀rọ̀ Buhari níjẹta ọ̀rọ̀ Buhari níjàrún ọ̀rọ̀ Buhari tẹ́bá ti ń jí láàárọ̀ tẹ́ka ìbàbá ọ̀rọ̀ Buhari ni tọ́bá tó yá ọ̀rọ̀ Buhari ni tọ́bá tó yá ọ̀rọ̀ Buhari ni ọjọ́ wo láti ka ọ̀rọ̀ Buhari látọdún kan àbọ̀ sí méjì sẹ́yìn ó ti kú ònà tí ẹni ó kú òjò kan ọba lọ jẹ́ asọ̀rọ̀ bàbá Muyideen Bello iṣẹ́ Ọlọ́run tá à ń ṣe yìí nìkan ni ò lè tán níjọ Awólọ́wọ̀ tó ti jẹ tó bà gbogbo ẹ̀jẹ̀ tó da gbogbo ẹ̀rú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá dàrú báyìí Awólọ́wọ̀ ló dàrú ẹjẹ́ abẹ́rẹ́ níjọ Awólọ́wọ̀ ti kú ò níjọ Awólọ́wọ̀ ò ti sí láyé mọ́ àyẹ̀wò lọ́mọ rẹ̀ bìmú lẹ́yìn rẹ̀ wọn náà dàtò nírú Awólọ́wọ̀ ọlọ́lá bàbá kẹ́nẹ́ ọlọ́mọ òṣèlú ṣe ó sì dojú lọ́yọ̀ Aláàfin lóòótọ́ ọyọ̀ Adéyẹmí kejì orí yọ lóòótọ́ ọmọ Adéyẹmí ń pa ọmọ Adéyẹmí tó yọ ń jọun ọsọ ọba padà lẹ́yìn ìgbà wọn tó lo 50 ọdún àtọdún méjì ọmọ Adéyẹmí ìbẹ̀ Canada ọmọ Adéyẹmí ó ń ṣe rẹ́pù lọ Awólọ́wọ̀ tó yọ Adéníran Awólọ́wọ̀ tó yọ Adéyẹmí kejì gómìnà wo lọmọ rẹ̀ ṣe gbogbo iléeṣẹ́ Tribune jọ ń dà mọ́ Coca-Cola wọn tí wọ́n fi jalè dà ọmọ rẹ̀ wo ló ṣe sẹ́nitọ̀ njó ti lọ ọmọ rẹ̀ wo ló ṣe gómìnà njó ti lọ ọmọ rẹ̀ wo ló ṣe rẹ́pù njó ti lọ ọmọ wo ló ṣe alága kanṣu njó ti lọ ẹ̀dá ẹsẹ̀ rere nítorí ọ̀la ẹ̀kọ́ máa mú tán fèrè àwọn náà tó sí bẹ́ẹ̀ ẹ máa lọ bí Kárúnà ẹ máa lọ jìnnà mọ́ ẹ̀já máa dún tòsí orí wọn lè pé ẹ̀dá ìwárẹ̀ nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ó pàtà ọ̀sẹ́ni tó mọ̀ ọ̀la ayábòlò wà ẹ̀dá ẹsẹ̀ rere ẹ̀dá ẹwùwà rẹ̀
àníṣe ọlá ẹ̀dá ènìyàn ó pàtàkì jọ. kò sẹ́ni tó mọ̀lá ayọ̀ Olúwa. Bàbá tó bí mi kì í parọ́. Bàbá mi Ìmúránà Àjàó òun ni lídà Honorable Gbénga Oyèkọ́lá tí bàbá mi ṣe láyé nù. Bàbá mi Ìmúránà Àjàó òun ni lídà Asimiyu Alárápé. Bàbá mi lọ́fọwọ́ rí òkè iṣẹ́ bàbá mi nù ni. Bàbá mi Ìmúránà wọn ní kí n bàbá rẹ̀ náà bàbá mi lọ ń gbọ́ ni. Bàbá mi Ìmúránà Àjàó Igi Ogun òun náà ni lídà gbogbo NPP ọwọ́ ọ̀tún bàbá Ajíbọ́lá Àfọ̀njá. Ta ni bàbá rẹ̀? Ìmúránà Àjàó. Ìlọ́dà àkúnlẹ̀ mú ẹlẹ́ran lẹ̀ lọ́yọ̀ọ́. Ta ni bàbá rẹ̀? Bàbá mi Ìmúránà Àjàó. Àwọn ni wọ́n dá kára Sábó àti ìsàlẹ̀ Ọ̀yọ́. Àwọn ilé àwọn bàbá wa àgbà nísàlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n jọ dá bàbá wa ọba Sábó Ibrahima tí wọ́n jẹ́ bàbá wa bàbá Tòní Gálí. Ni wọ́n dọ́jà Sábó lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Má ní gbéraga tọ́ ọba lọ Kùránì ní ò lè lu ilẹ̀ tọ́ ọba ń tẹ̀ gírígírí mọ́ jẹ́jẹ́jẹ́. Ọmọ kan kọrin níjọ́ ní a ní ṣe jẹ́jẹ́ ọkọ ìyàwó ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ níbo ni ṣe jẹ́ ọjà kankan ní ṣe jẹ́jẹ́ ọkọ ìyàwó gómìnà ìlú ọba ìlú àfá ìlú ọlọ́lá ìlú ọkọ ìyàwó nínú ṣọ́rí láìkì ọmọ ìyàbà lẹ́kọ̀ọ̀kan obìnrin ní malika kankan ọmọ dẹ́ kí ló Ànábì wa Muhammad wá wí nípa ọ̀tẹ́ríba tánà bí àdísì Ànábì wa Muhammad. Ànábì wa Muhammad ní inna Allah àwọn ilayya an tawaddahu hatta la yafaru ahadan ala ahadin wa la yabghi ahadan ala ahadin. Ànábì ní Ọlọ́run rán Jibrilu sí mi níjọ́ kan wípé tawaddahu máa ní tẹríba hatta la yafaru ahadan ala ahadin tó kálukú òbí ní máa fi kẹsẹ̀ fáàrí. Ṣé mo nídìí àti máa sọ ní ìsìn pé mo so máa rẹgbẹ́ lógún ọdún sóní? Ṣé mo nídìí kan máa mi 30 ọdún lónìí 40 ọdún lónìí? Ṣé mo nídìí máa ṣe máa sọ fọ́yọ̀ pé mo súnmọ́ former minister of interior? Èyí nídìí máa wí nítorí pé kí ni immigration ọmọ bẹ́ẹ̀ lọ láìláì. Kí ni wọ́n fi alágbára tọ́ ọmọ kí ló fi ṣe lù bàbá ẹ̀? Ó fi tún ṣe ní ọmọ òfin bàjẹ́. Ìní ìdí àti máa sọ fún àwọn ọmọ màmí wọ́n sẹ̀ máa sọ fún pé lágbájá nígbà kan Olúṣọlá Àfọlábí wá ní tó gbèsè rè bẹ́yìn ò tiẹ̀ mọ́lé ọ̀sẹ́ni tí ọmọ oko Olúṣọlá Àfọlábí àmọ́ tábà bí ọmọ sí pé mo lè rẹ̀ àmọ́ àwọn ọmọ oko ẹ̀ nípa kí ni Ago Rangers ó ń tè ní ń dákọ rẹ̀ ìwọ náà dákọ tẹ̀ ògbógbóró tí wọ́n náà mú wọlé yìí ń náà mọ́tọ́ nǹkan tó mọ tí mo ìwọ náà gbélé iṣẹ́ kan wọlé nù ó wọn ní tọ́ba ti kó ọmọ pé wọ́n mọ tí mo débi pé ilé iṣẹ́ kan ti ìwọ náà dálẹ̀ lé yìí ìní ìdí àti máa sọ fún yàn ọmọ alẹ́ kéwú tó gbogbo táwọn sọ ní ọgọ́rin náà wà ní wípé nílé ayé táwà yìí ó ti lé ní ọmọ 105 ẹja wí bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ pé ọmọ 105 kó láti ka Quran kó láti madisi kó láti lè sin náà àti sọ́ọ̀fù níwọ̀n bá ń tọ́lọ̀ ń bọ̀ mi ọyà 105 náà ti fọ́n káyé tí ń bẹ lẹ́kìtì tí ń bẹ lú èbó tí ń bẹ níbi náà tó ń kọ́ máa lọ èyí tó tún bẹ ń bẹ lọ́ọ́lọ́ ní ìsìn láti lè lókè 107 ní ti ń jálù bàríkà kan kò jù báyìí nígbà tí wọ́n kọ́ ọ sórí yẹn tọ́ fáàrí tó ọba ṣe tó bá kọjá ìfisè yẹn ní ti dáadáa káwọn èèyàn ó lè kẹ́kọ̀ọ́ Kùránì wà ní wàhálà yabughi ahadin ala ahadin níta ń pè ní gbéraga ìwà nàbì má ṣe máa ṣe yànga lórí nǹkan náà sì fún ọ lórí apá kan láti rẹ́ èèyàn jẹ níta ń sọ fúnra wa ni pé ó ti pẹ́ tá a ti máa wí. tẹ́ ẹ bá lọ wá oríkì ẹ̀yọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀ Àwórì tẹ́ ẹ bá wá oríkì rẹ ẹ kì í ẹ bọyọ mẹ this is an assignment ẹ lọ wá oríkì ẹ̀yọ̀ ẹ bọyọ mẹ ẹ lọ béèrè ọmọ Odùduwà ẹ bọyọ mẹ Ọ̀yọ́ Aláàfin nìkan lọmọ ìlú mi ò ti jọba rí ọmọ Ọ̀yọ́ jọba nífẹ̀ẹ́ rí ọmọ Ọ̀yọ́ Aláàfin ọjọba ní Ifẹ̀ ọmọ Ìwó ọjọba ní Ifẹ̀. Ẹ̀bẹ̀ táwa bẹ̀ oníkálukú wa wọ́n ní kí gbogbo ọlá tó ọba rí oní ẹ̀dá fi tẹríba sí àbí sìtáàfù wa kúnlẹ̀ díjọ́ mẹ́jọ ní agbára Ọlọ́run pé Abubakar Siddiq ọlọ́mọba ní yẹnu sí ó ní wajadina al-karamu fi taqwa
àdìs ànábì kọ Abubakar ló wí o sàábì ànábì ó ní wajadina al-karamu fi taqwa ó ní mo rí ti ń jẹ́ yìí pé lágbájá níyì lágbájá galáyé ìpayọ̀ ọlọ́ni Ramadana níbọ̀ yóò gbogbo owó tó ń palẹ̀ mọ́ Ramadana pé jẹ́ omu tí díẹ̀ kí Ramadana tó ń gọtí jẹ́ ìṣẹ́sì náà díẹ̀ alájú wa nárẹ́bù ọ̀nà òní dìímọ̀ yìí alájú wa abdulaziz sọ́gbó jẹ́mọ́ tó wà ní mọ́sálásí àwọn ọlọ́wọ́ malẹ́kù ayọ̀ Abubakar ní wajadina karamu fi taqwa ó ní mo rí ti ń jẹ́ àpọ́nlé nínú bẹ̀rù Ọlọ́run walgina fil yakin mo wá rí kí arọ́rọ́ yàn nípa ẹjẹ́ ń tu nípa ìmọ̀ wọn ara ẹni ó gbọ́ ọ̀rọ̀ tá à ń sọ yìí wallahi ìtọ́wọ́ ẹ̀pá lọ lé ẹnìkan kan wọn lọ bẹ́ẹ̀ ẹlẹ́nìkan kan nígbà àwọn jẹun tí wọ́n jẹ ń bẹ̀ tán nígbà àwọn mọ̀ tí wọ́n mú ń bẹ̀ tán gbọ́ná àbí nǹkan bẹ lára rẹ ni mo ti lọ Mẹ́kà 29 times 29 ogún àti mẹ́sàn ọ̀nà bá ń tẹ́wọ́ gbà èmi ní wàá máa ṣe wá sí torí pé kí wọ́n lè rán mi Mẹ́kà àbí kí n máa bẹ lọ́nkọ́ lọ́hún ó jẹ́ kí kódà má tún retí pé èmi ọ̀sà ìmọ̀ orí fẹ́ni tọ́lọ̀ ní ọ̀rọ̀ mi Mẹ́kà gbogbo wá sí mi gbogbo wọn tó rò wípé lábọ́jà kàdí bá yíwọ́ gẹ́lẹ́ lẹ́sẹ̀ o programu àná mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni Ọlọ́run alájà wa Mọ̀súrà wọ́n fún wa ní bọ́ọ̀ alájì wa skimẹ̀ wọ́n fún wa ní bọ́ọ̀ tá lò fún panáyàn tẹ́lẹ̀ lọ́wọ́ speech tí mo ka gbogbo wọn tó ń tu pẹ̀lú ògbó Ọlọ́run àní pẹ́ni kankan sí ọyọ owó tó a sì gbẹ̀tọ̀ wa gbogbo ẹ̀tọ́ rẹ̀ pé nígbà àwọn ń jà tani ń jà tálọ́sọ fún ọpọlọ àfihàn àtàlájà Mọ̀súrà ń jà tálọ́sọ fún níjọba afẹ́sẹ̀ kí ní ìmáàmù lọ́yọ̀ talari ìbálàjà wa Mọ̀súrà ebi ńlá pè ṣẹ́kù wa zikrullah yáyá àfàgbà ọ̀gá wa ni wọ́n wá bí ìmáàmù gbogbo ẹ̀yàn aráàlú ní tẹ́lẹ̀ dásí tí ọkàn yìí ẹ̀bẹ̀ lábẹ́ gbẹ́dẹ́ bálábára nígbà ń sọ àtúpadà síbẹ̀ agbára tẹ́ bá rí ẹni ẹ fi bẹ́ gbọ́ alágbára ìtẹ́nu kan sọ bára jáde kò sí tí ń ṣẹlẹ̀ wọ́n pẹ́ yìí náà ní kódà bí ẹsẹ̀ yìí ẹ̀yin náà lọ agbára yín kẹ́tọ̀ ọ̀yọ́ ọmọ kò bẹ̀ gbogbo agbára tẹ́ ń sá ẹ̀yẹ mọ́ òrùpẹ́ nìkan bu yín ẹ sá eré ojú ọmọ tọ̀yọ́ torí kò sí ní ta ní tí ò ní tán ẹni tí ń sọ̀rọ̀ tán ipò tá a wọ̀ tán ààyè tá a wọ̀ tán àmọ́ kí la fi ṣe ní ò ní tán á kò lù káwọlé ààrẹ. ṣùgbọ́n fún ọmọ ìbò ńkọ́ lòun yàn ìbú ló ń yàn ní síbẹ̀ ṣùgbọ́n wọ́n ti rí i pé àwọn làwọn yàn ìyẹn bá sì kọjá ìwọ̀n gbọ̀n yín yọ̀dà nù. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.